dìlé àwọn bàbá tó bí yín lọ́mọ Kogi nílé ooo olè ọmọ gẹ́nìdò ọmọ amúkòkò mọ́dẹ ọmọ awúṣu lẹ́rùn ọmọ owó kì í tán nílé tó má kòdì lẹ́yìn òní ọmọ oníbù owó ọmọ arígbá ńlá buwó ọmọ oníbù owó ọmọ afẹ́kọ̀ fọwọ́ ọmọ afẹ́kọ̀ fẹsẹ̀ ọmọ afẹ́kọ̀ fọ gbogbo ara ẹ̀yin lọmọ ẹlẹ́yin ijú ẹ̀gẹ́ ooo ọmọ àfojoojúmọ́ dára bí èmi ò màmá rọ́mọ Kogi tó burẹ́wà rí ní tèmi kékeré Kogi owó ni àgbà Kogi owó ni ọkùnrin Kogi owó ni obìnrin Kogi owó ni torí ẹ̀yin lọmọ oníbù owó àgbọ̀n ọ̀gbẹ́ Kogi ò fẹ́ràn ọkà bí iyán bá ṣe kó lòókù ẹ̀ gbé fún wọn kán jẹ ẹ̀yin lọmọ ariwo àsáwọ̀ gbó ọmọ ọlọ́gọ̀ fàdìyẹ ọmọ onígi obì agùnmátẹ̀ ọmọ amúyànjẹ lówùúrọ̀ kùtù ọmọ amúgbàgbowó ọmọ amúkòkò gbadẹ ọmọ awúṣu lóòjọ́ ọmọ awúju fọ́tà fìgúnyán fún jẹ torí kíni torí kó ba lè wúre fún ni bí bàbá yín ṣe ń fọwọ́ fepo ni wọ́n fẹsẹ̀ fepo ni wọ́n fi gbogbo ara fepo ẹ̀yin lọmọ oníbù owó àgbọ̀n ọ̀gbẹ́ torí ẹ̀yin lọmọ onígi owó lágbàlá orúkọ tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà ni Abdulgani Gazali èmi lọmọ níwò olódò ọba ọmọ atẹnigbọrẹ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.